Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé láti ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. A mọ pàtàkì yín o, a sì mọ rírì yín. Ìfẹ́ lẹ ní sí wa tẹ́ fi ń wo àwọn ìkànnì wa, àwọn fídíò tá a mú wá lórí ìkànnì yìí. Ọba Èdùmàrè yóò bá ní ṣe dáadáa fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórílẹ̀-èdè Nàìjíríà, káàkiri àgbáyé, nílẹ̀ Áfíríkà, nílẹ̀ Europe, ní Asia country àti àwọn Europe country tó fi máa ń orílẹ̀-èdè míì káàkiri àgbáyé là ń kí yín pé ẹ ṣé o, thank you, God bless you. Eléyìí tí a tún mú wá òun náà ni ọ̀rọ̀ tó ń lọ àti bí nǹkan ṣe ń lọ, bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yíyan ọba Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́. Èyí tó bá jẹ́ pé ẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì yìí tí ẹ dẹ̀ ń wo àwọn fídíò tí à ń mú wá lóòrèkóòrè, àìmọye fídíò òun la ti ṣe láti máa mú bí nǹkan ṣe ń lọ wá fún yín lórí ọ̀rọ̀ yíyan ọba Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ lẹ́yìn ìpapòdà ọba tó gbéṣẹ̀, ìyẹn Aláàfin ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta. Ṣùgbọ́n ohun tí a fẹ́ ṣe nínú fídíò eléyìí ó ní pé a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àmúyẹ tí olóyìnbó ń pè ní qualities tó yẹ kí ẹni yòówù tó bá fẹ́ jẹ́ Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ tó yẹ kó ní, àwọn àwòmọ́, àwọn àmúyẹ tó yẹ kí àwọn ọmọ ọba tí ó ń wù láti bọ́ sórí ìtẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́, àwọn kan tó yẹ kí wọ́n ní, tó yẹ kí wọ́n mọ̀. Ṣùgbọ́n ó yẹ ká jẹ́ kẹ́ ẹ mọ ibi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ yíyan Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ gan. A ti sọ fún yín wípé àwọn Ọ̀yọ́mèsì, ìyẹn àwọn ìgbìmọ̀ afọbajẹ ìlú Ọ̀yọ́, wọ́n ti jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ ọba mẹ́wàá ni wọ́n perégedé nínú àwọn bíi 85 aspirant tí wọ́n ṣe ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ètò àyẹ̀wò. Wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn mẹ́wàá ni wọ́n perégedé nínú wọn. Àwọn Ọ̀yọ́mèsì sì jẹ́ ká mọ̀ wípé ìgbésẹ̀ tó tẹ̀lé tí yóò tẹ̀lé ètò àyẹ̀wò yẹn ó ní kí wọ́n lọ bi fálèrè láti mọ ẹni tí yóò di Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ nínú àwọn mẹ́wàá tí wọ́n perégedé nínú ètò àyẹ̀wò yẹn. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ nínú orúkọ mẹ́wàá yẹn ni pé àwọn Ọ̀yọ́mèsì ní àwọn ìgbà bó bá jẹ́ wọn ò jẹ́ kí àwọn oníròyìn, wọn ò jẹ́ kí wọ́n mọ orúkọ àwọn mẹ́wàá tí wọ́n perégedé yẹn, orúkọ mẹ́wàá tí wọ́n ó mú lọ sí ọ̀dọ̀ Ifá láti lọ bi fálèrè. Wọ́n sì ti jẹ́ ká mọ̀ wípé yíyan ọba Aláàfin fúnlùú Ọ̀yọ́ kì í ṣe ọ̀rọ̀ ìbò láàrin àwọn afọbajẹ Ọ̀yọ́mèsì rárá o. Wọ́n ní kì í sọ̀rọ̀ ìbò, kì í ṣe pé báyà àwọn afọbajẹ ni àwọn ó dìbò pé ọmọ ọba tó aspirant tó bá ti ní highest vote pé ni yóò jẹ́ Aláàfin. Wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀, ìpè báyìí là ń ṣe nílùú ibìkan èèwọ̀ ibòmíì ni, pé a lè máa ṣe nílùú àwọn ìlú míì o, ṣùgbọ́n ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ ìsọ̀rọ̀ ìbò. Ifá oníyàn yan Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́. Ṣùgbọ́n lẹ́yìn ètò àyẹ̀wò ni oríṣiríṣi ọ̀rọ̀ tó ń jẹyọ lọ́tùn lósì lórí ọ̀rọ̀ wípé àwọn mẹ́wàá ni wọ́n perégedé nínú ètò àyẹ̀wò. Ṣùgbọ́n abala ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ibi tá à ń lọ gan ni wípé kí ni àwọn àmúyẹ, àwọn qualities tó yẹ kí ẹni tó bá fẹ́ bọ́ sórí ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ tó gbọ́dọ̀ ní, àti ohun tí ó gbọ́dọ̀ mọ̀ nípa ìtẹ́ Aláàfin, àti ohun tó yẹ kó mọ̀ nípa ìtàlú Ọ̀yọ́, pàápàá jùlọ nípa ọba Aláàfin tó gbéṣẹ̀, ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta. Tí a ò bá sì ní parọ́ fúnra wa, gbogbo wa la mọ̀ wípé ipò àgbà nípò ọba Aláàfin tìlú Ọ̀yọ́, tó sì jẹ́ wípé ẹni tó bá ní nǹkan àgbà
ló yẹ kó bọ́ sórí ìtẹ́ Aláàfin. Tá a bá ń sọ nípa nǹkan àgbà, a máa sọ nípa ọjọ́ orí, làákàyè, ìmọ̀, òye, ìrírí àti ọ̀rọ̀. Lóòótọ́ ni wípé ìgbàgbọ́ Yorùbá nípa ipò ọba nílẹ̀ Yorùbá ni wípé kò jẹ́ dandan kẹ́ni tí ó bá bọ́ sórí ìtẹ́. Lóòótọ́ àti lódodo la mọ̀ wípé nínú ìgbàgbọ́ Yorùbá kì í ṣe dandan kí ẹni tí ó bá fẹ́ bọ́ sí ipò ọba ìṣẹ̀nà kó lọ́jọ́ lórí, torí pé Yorùbá gbà wípé orí àti Elédùmarè ló máa ń gbé ẹ̀dá dé ipò ọba nílẹ̀ Odùduwà. Ìdí sì nìyí tí wọ́n fi máa ń bọ̀wọ̀ bu ọlá ṣe àpọ́nlé fún ẹni yòówù tí orí bá gbé dé ipò ọba. Sẹ́ńdẹ̀ kò bá àjọmọdé, kò bá àjọ̀dọ́, kò bá sì jẹ́ àgbà tàbágbàlagbà, torí orí bá ti lè gbé dé ipò ọba, ìran Yorùbá gbà wípé orí ló gbé débẹ̀, Elédùmarè ló gbé débẹ̀, ó sì di dandan kí tọmọdé tàgbà ká máa bọ̀wọ̀ fún irú ẹni tí orí bá gbé dépò ọba bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọjọ́ orí jẹ́ nǹkan tó yẹ kí àwọn afọbajẹ, àwọn Oyomesi tó yẹ kí wọ́n wò gẹ́gẹ́ bí àwòmọ́, àwòyẹ fún ẹni tí yóò di Aláàfin tìlú Ọ̀yọ́, torí pé ipò ọba Aláàfin ipò àgbà ni o. Lẹ́ẹ̀kan sí ipò àgbà ó ní ipò ọba Aláàfin. Ipò tó yẹ kí ẹni tó jẹ́ pé ó ní ìrírí, tó nímọ̀, tó lóye, tó lálàáfíà, tó ní làákàyè kíkún ló yẹ kó bọ́ sí orí ìtẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́. Ohun kejì tó yẹ kí ẹni yòówù tí orí bá gbé dé ipò ọba Aláàfin Ọ̀yọ́ ni wípé kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò mọ yọ ẹ̀sìn kan nípọ̀sìn. Kò gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́yàmẹ̀yà tí ó kàn sọ wípé ẹ̀sìn kan ní èmi ń ṣe o, ẹ̀sìn kan ní mo gbà láàyè o, ẹ̀sìn báyìí ò gbọ́dọ̀ wà fín o, ẹ̀sìn báyìí ò gbọ́dọ̀ gbérí o kankan o. Rárá, ọ̀rọ̀ po ọba Láàfin kì í sọ̀rọ̀ kò yẹ fún ẹni tí yóò mọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà, tí yóò yọ ẹ̀sìn, tí yóò yan ẹ̀sìn kan nípọ̀sìn. Ẹ̀sìn ìdẹ́yẹsí, ìwà ìdẹ́yẹsí nípa ẹ̀sìn kò yẹ fún ẹni tí orí bá gbé dé ipò ọba Aláàfin tìlú Ọ̀yọ́. Òdodo ọ̀rọ̀ ọbẹ̀ ni pé Aláàfin gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀ nípa gbogbo ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá, èmi lẹ̀sìn Mùsùlùmí ni o, èmi ní ẹ̀sìn gbàgbọ́ ni o, èmi ní ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ni o. Ẹni tí ó bá fẹ́ dépò Aláàfin, tí ipò Aláàfin bá ń wù, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ̀ púpọ̀, tó mọ kíkún nípa ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, tó sì gbọ́dọ̀ gba ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta láàyè. Ọba Aláàfin kì í ṣe ti ẹnìkan, kì í ṣe ti ipò ọba ẹ̀sìn kan tí yóò wá sọ yí pé ẹ̀sìn kan ni òun yàn láàyò, ẹ̀sìn kan ló ń ṣe. Gbogbo ẹ̀sìn pátá ó ní ọba Aláàfin ló gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀, ló gbọ́dọ̀ gbà láàyè nílùú Ọ̀yọ́. Lára àwọn àmúyẹ àwòmọ́ fún ẹni tí fún àwọn ọmọ ọba tó ń wù láti dépò Aláàfin tìlú Ọ̀yọ́ ó ní pé ẹni tí ó bá fẹ́ jẹ Aláàfin tìlú Ọ̀yọ́ tó bá ń wù nínú àwọn ọmọ ọba, torí pé kì í ṣe gbogbo àwọn ọmọ ọba bá a ṣe ń sọ yìí náà o, kì í ṣe gbogbo àwọn ọmọ ọba ní ipò Aláàfin yìí, kì í ṣe gbogbo wọn ló wù o. Lóòótọ́ ọmọ ọba ni wọ́n lè jẹ́ ọmọ ọba, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ló wù. Òdodo ọ̀rọ̀ ọbẹ̀ náà. Ṣùgbọ́n láàrin àwọn tó wù yìí, ẹni yòówù tó bá fẹ́ tó bá padà di Aláàfin tìlú Ọ̀yọ́, lára àwọn àwòmọ́ tó gbọ́dọ̀ ní ó ní pé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ọgbọ́n, ìmọ̀ àti òye ìṣàkóso ìlú.
ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó nímọ̀ tó lóye kíkún nípa bá a ti ṣàkóso ìlú torí pé ìlú Ọ̀yọ́ tá a bá pè lórílẹ̀‐èdè kan kì í ṣe rọ̀ ìlú Ọ̀yọ́ tá a bá pè ní ìjọba kì í ṣe rọ́ fúndìí èyí ẹni tí ó bá padà dépò Aláàfin tìlú Ọ̀yọ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀dá tó nímọ̀ tó sì lọ́gbọ́n kíkún nípa ìṣàkóso bó la ṣe darí èèyàn bó la ṣe ṣàkóso ìlú orí gbígbé orí tútù bó la ṣe kó wọn jọ bó la ṣe ṣàkóso wọn tìlú fi rọjú tìlú fi ráàyè tìlú fi túbàtúṣẹ ó yẹ kí àwọn ọmọọba ó yẹ ká mọ eléyìí lára àmúyẹ míì ó ní wípé ẹni yòówù tí orí bá gbé dé ipò Aláàfin tìlú Ọ̀yọ́ tuntun Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò gba àlàáfíà láàyè ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò gba àlàáfíà láàyè tí yóò sì mọ bá a ṣe pẹ̀tù sí ìjà àti aáwọ̀ láàrin èèyàn láàrin ìlú torí pé lára iṣẹ́ àkọ́kọ́ tí ẹni yòówù tó ní bá gbé dépò Aláàfin tí yóò kọ́kọ́ mú ṣe ó ní pé yóò gbìyànjú láti pẹ̀tù sí àwọn aáwọ̀ kọ̀ọ̀kan tó ti wà ńlẹ̀ ṣáájú kí ọba Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ ṣáájú kó tó wàjà àti lẹ́yìn tí ọba Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta lẹ́yìn tán wàjà àtàwọn aáwọ̀ tó súyọ tó fi mọ́ àwọn aáwọ̀ tó ṣẹlẹ̀ lásìkò ìgbésẹ̀ láti yan Aláàfin tuntun tó wáyé ẹ̀yin yòówù torí bá gbédèpọ̀ ọba Aláàfin tuntun fún l'Ọ̀yọ́ ó gbọ́dọ̀ mọ bá a ṣe pẹ̀tù síjà bá a ṣe pé lámọrin àti tàmẹ̀dò bá a ṣe parí aáwọ̀ láàrin èèyàn láàrin ìlú kálàáfíà kó lè bá a jọba nínú ìlú kó lè bá a jọba láàfin kí dàgbàsókè kó lè bá a wà torí pé tá a bá ní parọ́ tí gbogbo èèyàn sì mọ̀ ni pé kò lè sí dàgbàsókè níbi tí kò bá ti sí ṣọ̀kan tí ò ti sálàáfíà kò lè sí dàgbàsókè ó yẹ ká mọ̀ yẹn ara àdí nìyẹn tí Aláàfin tuntun tó bá jẹ tó gbọdọ̀ fi mọ̀ nípa bá a ṣe gbẹ̀tù sí aáwọ̀ tó bá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn láàrin àwùjọ àti láàrin ìlú pàápàá jùlọ Aláàfin tuntun lára iṣẹ́ tó gbọdọ̀ mú ṣe iṣẹ́ àkọ́kọ́ ni pé ó gbọdọ̀ pé ìfẹ́ padà àjọṣepọ̀ padà láàrin àwọn ìlú kọ̀ọ̀kan ní agbègbè ìlú Ọ̀yọ́ tó súnmọ́ ìlú Ọ̀yọ́ àwọn ìlú sọmọgbè tí ó súnmọ́ ìlú Ọ̀yọ́ Aláàfin tuntun gbọ́dọ̀ mọ àwọn ọ̀nà àtàwọn ọgbọ́n tí yóò fi jẹ́ kí ìfẹ́ ìṣọ̀kan àti àlàáfíà ó jọba láàrin àwọn ìlú yẹn àti ìlú Ọ̀yọ́ Aláàfin. Ohun pàtàkì tó tún yẹ kí àwọn ọmọ ọba tí ó ń wù láti di Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́ tó yẹ kán mọ̀ ní wípé ó yẹ kí wọ́n mọ̀ wípé ipò ọba Aláàfin Ọ̀yọ́ ipò tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ mọ bá a ṣe ṣe àgbélárugẹ àdìdàgbàsókè àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nílùú Ọ̀yọ́ ó gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà ó gbọ́dọ̀ mọ àwọn ọ̀nà tí yóò gbà tí yóò fi jẹ́ kí ìgbìyànjú àti àkitiyan tí ọba tó gbéṣẹ̀ Aláàfin ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta àwọn ìgbìyànjú tí wọ́n ṣe lórí kí ọ̀rọ̀ àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá nílùú Ọ̀yọ́ kó lè bá dàgbàsókè kó lè bá jẹ́ tí gbogbo àgbáyé ó mọ̀ tí wọ́n sì máa gbé lárugẹ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò gbé ju ibi tí Aláàfin ọba Adéyẹmí ibi tí wọ́n gbé dé lọ. tábà sì ní sí lára àwọn nǹkan tó ran ọba tó gbéṣẹ̀ ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta Aláàfin tìlú Ọ̀yọ́ lára àwọn nǹkan tó ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ pé kí àṣàlẹ̀ Yorùbá
àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tó fi mọ́ ìlú Ọ̀yọ́ ni pé wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ àṣà tó sì nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe. Bàbá nífẹ̀ẹ́ àṣà pọ̀, wọ́n sì nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe. Gbogbo ìgbà nínú ọ̀rọ̀ wọn, nínú ìṣesí wọn, nínú ìwà wọn, nínú ìjáde wọn, ó ní wọ́n máa ń lépa ìlọsíwájú àti ìdàgbàsókè ọ̀rọ̀ àṣà ilẹ̀ Yorùbá. Ara ìdí nìyẹn tí àwọn ọmọ ọba tó ń wù láti dá Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa ìgbésí ayé bàbá Aláàfin tìlú Ọ̀yọ́ tó gbéṣẹ̀ ọba Lámídì Adéyẹmí kẹta. Ẹ wò ó, a lè sọ tán, ọ̀pọ̀ àwọn àmúyẹ àti àwọn àwòmọ́ pọ̀ tó yẹ kí àwọn ọmọ ọba tó ń wù láti di Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́ tó yẹ kán mọ̀, tó yẹ kí wọ́n ní. A máa tẹ̀síwájú nínú fídíò míì. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ má gbàgbé, èyí tó bá jẹ́ pé gbà àkọ́kọ́ rèé tí ẹ kọ́kọ́ wo ìkànnì wa Otasansan rédíò and TV. Ẹ má gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní tẹ notification bell, ìyẹn aago rán mi létí, ẹ bá ní tàn án, kẹ́ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú fídíò tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé o, a dúpẹ́, àmọ̀rírì yín.